àrójẹ, àbá, kéré, gbogbo ibi tó ń fa dispute ìjọba ti yanjú ẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹnjìníà Olúwaṣèyí Abíọ́dún Mákindé, gómìnà wa, fún ohun ribiribi tó ṣe. Wọ́n farabalẹ̀ wò ó gẹ́gẹ́ bí òfin ìlànà tó fi sílẹ̀. Wọ́n dẹ̀ rọ pé níbi LAUTECH University níbẹ̀ yẹn, níbi tí reservoir wà yẹn, ibẹ̀ ni boundary wa ti bẹ̀rẹ̀ oko bàbá. So ìjọba ti bọwọ́ lù ú. Gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe láti lè perfect processes yẹn, gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe. Mi ò báyọ̀ kankan jà o. Gbogbo ọba tó wà ní Ògbómọ̀ṣọ́ zone ní 5 local government, mo gbàdúrà fún gbogbo ọba náà yìí pé gbogbo wọn á ṣoríire. Àtàwọn tí wọ́n ń bú wa, àtàwọn tí wọ́n lo àwọn oríṣiríṣi láti máa fi sọ̀rọ̀ sí wa, ọmọ ni wọ́n jẹ́ sí wa o. Tó bá kọ̀rọ̀ lọ́ba dé, àwa mọ̀ nípa kíní yìí o. Ọbákúnlé ni wọ́n ń polúgbọ́, Ọbákúnlé ni wọ́n ń pe Àrẹ̀sà, Ọbákúnlé ni wọ́n ń pe Oníkòyí, nítorí pé agbádéwá ló tún fẹ̀ ni. Kò í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ dórí ìtẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa fún wa ládé. Àwọn òde adé jẹ́ ń bẹ̀ wọ́n o. Ṣé rí sọ̀rọ̀sọ̀rọ̀, ó yẹ kó mọ̀ pé àwọn kan mọ̀rọ̀ gbọ́ o. Ṣùgbọ́n orílẹ̀ gbọ́n yóò máa dàgbà sókè sí i. Tí ò wá, mo fẹ́ pè kankan fún yín, mo fẹ́ pè nìkan fún yín lénìí. Mi ò wá bí ènìyàn kankan ṣe ṣubú, ẹnikẹ́ni ò ní ṣubú nínú gbogbo àwa lọ́balọ́ba. Ṣùgbọ́n àwọn èèyàn míì wá fúnra wọn ni Ọlọ́run ní jẹ́ kí wọ́n fàfọ́fà ara wọn. Àfiwọ́ tó bá fẹ́ gbéra ẹ ṣubú nìkan ni Ọlọ́run ní gbé ẹnikẹ́ni ṣubú. Èmi gbàládùá o, mo gbàládùá. Gbogbo àwọn èèyàn lọ pé Olúbọ́ṣọ̀ ń bá lágbájá pé ò bẹ́ ẹnikẹ́ni jà. Àti Mùsùlùmí, àti Kìrìsìtẹ́nì, àtàwọn oníṣẹ̀ṣe, gbogbo wa làwa kó papọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo ń gbàdúrà fún unity gbogbo 5 local government. Unity gbogbo 5 local government ní Ògbómọ̀ṣọ́ zone. Ọlọ́run ti gbé wa síbi tọ́lọ́run gbé wa sí. Àlàáfíà ni. Ọba tó bá ti sọ pé èmi ni ó wá ìṣubú ni Ọlọ́run nìkan ló ń jẹ́ èmi ni. Ọlọ́run ọba nìkan ló ń jẹ́ èmi ni o. Ọ̀tẹ̀ ń bí nǹkan tó dáa. Ọba tó bá ti ń ṣe ọ̀tẹ̀, ó ń wá ìparun ni. Gbogbo àwọn tó bá ń ṣọ̀tẹ̀ níbo ni ọ̀tẹ̀ délé ní?